náà ní ìsìn Dami èmi rí pò ti wọ obìnrin tó dára láti lọ bẹ ọkọ ẹ pé tọ onífẹ̀ẹ́ ṣùgbọ́n náà question tó wá jáde ń sìn wípé ṣọ́ ti yá ẹ rí torí pé ó ti fi bọ̀rọ̀ jẹ báyìí láàrin ìjọ mélòó síjọ mélòó ní Dami tó ti kó o lé tó wá di dí pé ò lè fi ògùn búra pé ọkùnrin mi ò gorí ẹ because tó bá ti lè fall into that trap tó ti filé ọkọ ẹ lẹ̀ tó ti lọ ṣèrànù yẹn ta tí ìrànù yẹn ò bá wá gbé ẹ mọ́ta àti padà sílé ọkọ ò kì í easy Dami kó ìtìjú yẹn bora ló fi wò pé bí wájú ò bá ṣe lọ ẹ̀yìn ò ṣe padà àbí báyìí sọ. Hi, welcome to Cross Bucket TV. Please don't forget to subscribe, like and share. Drop your comment down below. Kọ́lọ̀ ń ṣàánú wa 2025 ni oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ o. Gbogbo alamọ part 1 gist Portable àti Queen Dami níbi tí Queen Dami lọ sórí TikTok tí Portable ní kó kúrò ńbẹ̀ tán ṣàjà tí Portable lé Queen Dami kúrò létí gbogbo ayé dá sí i tó tún fa ìjà láàrin Portable àti àwọn aráàlú Ìbàdàn torí Portable bú Queen Dami ó dẹ̀ bu ọba Aláàfin Ọ̀yọ́. Báyìí o ìfẹ́rìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí èjì òwúrọ̀ ni o. Queen Dami padà lọ bá Portable o. Nígbà tí Queen Dami padà bá Portable kọ̀ bí lọ́rọ̀ kan ni ó ní ṣé wọ́n yá ẹ́ ni Queen Dami bá dákú o. Ẹ̀yin tèmi ẹ drop comment yín ẹ like and share ẹ jẹ́ ká jọ gbọ́ lẹ́nu Àdàbà Síónì. ṣùgbọ́n láàárọ̀ yìí ṣé wọ́n yá ẹ ni mo tuntun ń gbọ́ ṣé wọ́n yá ẹ ó bá dákú ẹ gbọ́ kò yé mi mọ́ o èyí ológun ṣé wọ́n yá ẹ ó bá dákú kò yé mi mọ́ o ẹ̀yin fáǹsì mi o èmi tí ẹ̀ ti ń sọ lánàá wípé tí Portable àti Dami bá parí ìjà bọ́ ṣe ni wọ́n fẹ́ parí ìjà yẹn o wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà tó kọ́gbọ́n ṣùgbọ́n láàárọ̀ yìí ogun ṣé wọ́n ya ẹ́ ni tí mo tuntun ń gbọ́ ǹjẹ́ mọ̀ ẹ́ pé ṣé wọ́n ya ẹ́ yẹn náà a tún máa tún fi kẹ́kọ̀ọ́ láàárọ̀ yìí ẹ ti mọ̀ pé mi Àdàbà Síónì akọ ẹkùn ní mítí tìjàtìjà ọgbọ́n òjẹ́ ń sọ Ọlọ́run ló fún mi lọ́gbọ́n gbọ́gbọ́n yẹn ṣe wájẹ pọ̀ tó lógún ṣe pọ̀ tó kọ́ lọ ń jọ kó má yẹ kó gun borí ògo wa ṣàmì bá ń ṣàmì ogun ò ní borí ògo àwọn ọmọ ẹ̀. mo gbọ́ pé wọ́n ní ṣé wọ́n ya ẹ́ Portable náà ń bi Dami léèrè pé ṣé wọ́n ya ẹ́ Portable ni Dami bá dákú ẹ gbọ́ kí ló lè fà á ṣó lè rí bẹ́ẹ̀ nínú fídíò mi tí mo ṣe lánàá ẹ rí i pé mo sọ̀rọ̀ kan wípé nǹkan kan ló máa ń fà tóbìnrin máa fi ń filé ọkọ ẹ̀ sílẹ̀ nínú kó jẹ́ pé ọkùnrin kan ló ń tàn níta wípé wo kí ló dé kí ló rí lára Portable yìí kọ̀ọ̀kan gbákàwó kan wọ́n wá tan Dami bọ́ tàbá ẹ̀ wọ́n ti ṣe nǹkan tó fẹ́ ṣe lára Dami kẹ́dẹ̀ máa wo bí mo ṣe wà àwọn tó jẹ́ ọ̀rẹ́ Dami gan máa wà nípa bí ayé Dami ṣe fẹ́ bàjẹ́ yìí o àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ Dami ẹ̀ ń tẹ́ bá wo fídíò mi lánàá ẹ tún lọ tún fídíò yẹn wò àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ Dami wọ́n máa mọ̀ bí Dami ṣe kó nínú ilé Portable àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ Dami wọ́n máa mọ̀ bí Portable ṣe mọ̀ wípé wọ́n ti fọ́ Dami lẹ́nu àwọn ni wọ́n ń polè wájà àwọn ni wọ́n ń polóko wá mu ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ jẹ́ ká jọ kọ́ra wa lọ́gbọ́n láàárọ̀ yìí gbogbo ẹ̀yin òbí wa yín àgbàlá yín obìnrin tẹ̀ wá ń bíbá yìí ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ Dami kọ́gbọ̀n ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣe gbóró ó tún wá wọlé ọkọ síbẹ̀síbẹ̀ ìgboro yẹn sì máa ń wà lójú ẹ̀ ó ti wá gbàgbé ní pé tó bá padà sí ìgboro yẹn ó ṣeé ṣe kó má nà opportunity àti padà sínú ilé mọ́ náà ní ìsìn Dami èmi rí pò ti wọ obìnrin tó dára láti lọ bẹ ọkọ ẹ pé tọ onífẹ̀ẹ́ ṣùgbọ́n náà question tó wá jáde ń sìn wípé ṣọ́ ti yá ẹ rí torí pé ó ti fi bọ̀rọ̀ jẹ báyìí láàrin ìjọ mélòó síjọ mélòó ní Dami tó ti kó o lé tó wá di dí pé ò lè fi ògùn búra pé ọkùnrin mi ò gorí ẹ yín tó ń ba yé ọ̀pọ̀lọpọ̀ obìnrin jẹ́ lónìí nìyẹn o yín tó ń ba yé ọ̀pọ̀lọpọ̀ obìnrin jẹ́ lónìí nìyẹn because tó bá ti lè fall into that trap tó ti filé ọkọ ẹ lẹ̀ tó ti lọ ṣèrànù yẹn ta tí ìrànù yẹn ò bá wá gbé ẹ mọ́ta àti padà sílé ọkọ ò kì í easy Dami kó ìtìjú yẹn bora ló fi wò pé bí wájú ò bá ṣe lọ ẹ̀yìn ò ṣe padà àbí báyìí sọ bí yóò bá mọ ibi tó ń lọ ájà mọ ibi tó ti ń bọ̀ láàrin ìjọ mélòó ló ti di pé Portable wá ń bi wọ Dami léèrè pé ṣé wọ́n ti yá ẹ rí either yes or no ọba ní òféǹtì ṣé bẹ́ẹ̀ náà ni kódà tábàdẹ̀ ní pé ká lọ wò ó kí ni Portable fi bínú sí ọmọbìnrin yẹn nítorí pé ó ń ṣe live video lóru live video TikTok live video kò sí fún àwa ẹ̀yin tí ìlú ilé yín bá ṣẹ́tù live TikTok live video kò sí fún ẹ̀yin tí ìgbéyàwó yín bá wà okay TikTok live video fún àwọn tó ní depression ní ká lè máa fi pàdánù rẹ àwọn tí ìgbéyàwó wọn ti bàjẹ́ ìwọ Portable wọ Dami ọwọ́ náà ń ṣe live TikTok
ọkọ ẹ wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé má ṣe live pé kìnìkan the next thing ó gbé wèrè parí next thing ó bẹ̀rẹ̀ lọ́ba Mandy Kiss ìwọ àti Mandy Kiss bẹ̀rẹ̀ sí ní ṣe live video dákun ṣé ìwọ àti Mandy Kiss ṣé ìrìn àjò kan náà ló rò pé ẹ ti jọ wà bí Mandy Kiss bá ní opportunity àti fẹ́ Portable wà láì kò ní jẹ́ kí èrà kan kó rin Portable in tó fi fà tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ yín nǹkan tó wà lọ́wọ́ yẹn ò kí ń mọ̀ wúlò ẹ̀ ó dìgbà tó bá sọnù mọ́ yín lọ́wọ́ lóòótọ́ ẹ ti jọ búra yín lọ́tún lọ́sì ìwọ náà wò láàrin kò tí ì tóṣù kan o tí Dami tó fi kó lè Portable o kò tí ì tóṣù kan o bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin tó di single mother lónìí wàá wà nínú ilé ọkọ ẹ tó yẹ kó ṣe máa manage ń bẹ̀ ọkùnrin kan á máa tàn ẹ́ pé òfìlẹ̀ máa bọ̀ lọ́dọ̀ mi máa bọ̀ ó máa gbọ́kùnrin tó ní kó máa bọ̀ lọ́dọ̀ òun yẹn tó bá dé ọ̀dọ̀ ẹ̀ ó sì máa ní àwọn ìwà tó máa wù sí tó máa fi máa rò pé àṣìlè dẹ̀ wà ókè ṣá ní wèrè ní ẹ̀ nínú ilé ọkọ tó rò pé òṣèṣẹ́ ń lọ yẹn yíwáyé ní wèrè so ọjọ́ máa treat wèrè orí ẹ̀ ni bọ̀ níbi tó ti ń bọ̀ wọ́n ti mú ẹ ní wèrè wọ́n ti yọjú wèrè ara ẹ ìwọ̀nba tó lè yọjú èyí tí wọ́n lè endure wọ́n ti endure ẹ̀ ó wá ń fi ilé ọkọ yẹn lẹ̀ nísìn o rò pé nísìn obìnrin pọ̀ gan ìyàwó ṣọ̀wọ́n tábọ́lọ̀bì lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ single mother yẹn nísìn pé kí ló gbé kó lé ọkọ ọ̀pọ̀lọpọ̀ ò lè sọ wórúwọ Dami yìí náà nísìn bí mo fẹ́ support yẹ ṣòdípò ọgán nísìn ò ṣe é support kò tí ì tóṣù kan o tó kó lè Portable wọ́n wá ń bí ẹ̀rẹ̀ pé ṣé wọ́n ti ya ẹ́ rí tó ti ya ẹ́ lẹ́nu ijọ́ tó lọ yẹn ìwọ náà máa wò kí ló yún ẹ lóbò TikTok kò sí fún ẹ̀yin married man àti married woman tẹ́ wà happily married ìgbà yẹn TikTok kò tiẹ̀ tí jáde lórí Facebook ọ̀pọ̀lọpọ̀ Facebook ló bá yé ìgbéyàwó wọn jẹ́ níbi tí wèrè kan ti máa sọ̀rọ̀ láòbò wà á kọ́kọ́ tẹnu bòbò kó tó do wà á kọ́ ṣe báyìí sóbò nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ń gbọ́ tọ́pọ̀ ẹ̀ ò kí ń ṣe bẹ́ẹ̀ fún àwa wà lọ́ọ̀ta tọ́ba ti wá wà lọ́ọ̀ta tí lè ti jẹ́ bí ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta ó máa di rírùn sí náà lé ẹ̀ dànù náà ẹni tó wá ti láìkẹ́ láti bí atm tẹ́tí fẹ́ra yín tó manage ìdọ̀tí ẹ̀ tó manage òórùn ẹ̀ tó yẹ kó kẹjọ máa maintain ẹ̀ ń bẹ̀ ìwọ náà máa fẹ́ pẹ́rẹ́ ní current champion at the end of the day onímọ̀ pé failure ni ẹ. Dami àti fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ dàbí Dami àti fún gbogbo ẹ̀yin obìnrin tí èrò tó wà nínú Dami wà nínú ẹ̀ kó tó di pókó lọ́dọ̀ Portable ẹ tú èrò yìí ṣe. wọ́n ní ṣé wọ́n ya ẹni ó bá dákú ẹ̀yin náà kò sọ̀rọ̀ yẹn ò tiẹ̀ yé mi ẹ̀yin náà wò láàrin ẹwà àtàjọ bẹ̀rẹ̀ wa léèrè obìnrin tó kò lé ọkọ láàrin oṣù kan tó yẹ kó sáyé lọ dókò mi débi wípé tó bá jẹ wá pé family meeting tàbí wọ́n gbé ògùn sílẹ̀ wípé ó yá wá búra o láàrin oṣù kan tó kò lé yẹn o ọkùnrin mi ò tí ì gorí ẹ̀ dájúdájú wá jẹ́ pé ìgbà tó wà nílé ọkọ ọkùnrin gorí ẹ̀ dókùdó lóńdó ẹ stop shit yẹn yan arábìnrin yìí ẹ wo gẹ́yẹn o dẹ̀ fine look how beautiful you are irú okòwò ló tí ì dórí irú style wo ni wọn ò tí ì fún ẹ rí tó wá ṣẹ̀ṣẹ̀ kúrò lé Portable ní ìsìn tó lè lọ tẹ̀sí style yẹn bí ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ṣe ń ṣe lónìí nìyẹn ẹ jẹ́ ká stop àbúrò lélẹ́yìí tó bá dénú yẹn jẹ́ odò díndín ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó di single mother lónìí kọ́ tó fà á nìyẹn àbí owó àpòpọ̀lọpọ̀ ẹjọ́ ń ràn nù ẹ̀ ìgbà tó bá wà ìgbà tó bá sí inú ẹ̀ ń dùn òun ráyọ̀ wòlé kan wà ń ta ó ń tún ẹ pé filé ọkọ ẹlẹ máa bọ̀ ìwọ náà wá filé ọkọ ẹlẹ ó lọ bá at the end of the day ó já ẹsẹ kólóbó anyway lecture ti lọ́rọ̀ yìí part 2 ni o ire kàbìtì ó dàbọ̀.